òun tún rédíò owó ti àti pé òun tún ti ẹfẹ̀ lẹ́sàmù ẹ̀ má sùn ẹ̀ ká jà ẹ̀ lọ òun tún ẹfẹ̀. ìsọ̀rí máa há ẹ̀ ṣúgà ẹ̀ máa há ẹ̀ ẹ̀mú ewúro àti efinrin ẹ̀ máa gbó ẹ̀ máa mú. tí wọ́n bá ń diabetes. bẹ́ẹ̀ni ṣúgà tó bá há ìlọ tí ṣúgà yẹn bá há ewúro àti efinrin ẹ̀ máa gbó ẹ̀ máa mú láàárọ̀ lálẹ́ ẹni pé á wà normal. Ewúro again tí àwọn àjẹbá ń bá èèyàn jà kan máa ń dààmú èèyàn ẹgbẹ́ ewúro nìkan ẹni kó lọ fi wẹ̀ kì í ṣe ẹ̀kan wọn lè fi wẹ̀ bẹ́ẹ̀ márùn wọn á jáwọ́. wọ́n tún wọ́ lọ́rọ̀ ẹ̀. Ewúro tẹ́ ẹ bá mú ewúro ẹ ní gbó ẹ̀wọ́ ẹja ṣáwá lẹ máa fi sí ẹ máa jẹ ẹ̀yọ́nú ni. ní kíkorò bẹ́ẹ̀. bẹ́ẹ̀ ni ẹ̀yọ́nú ni wọ́n bá ti ní wọn máa fi ọmọdé yẹn sílẹ̀ gọ̀mù wọn máa yọ àwọn àjẹ́ àti wọ́n fi sílẹ̀ gbégun bá ṣe ibi tó bá ṣe eré tó bá dé ìbàlẹ̀ wọ́n fi ń jì ní gbogbo ẹ̀ṣẹ̀ tó bá ṣe àjẹ́ máa dáríjì ẹ̀ ni. ẹja ṣáwá ni o ìdí ìwọlẹ̀ bá wà ní gbó ẹ̀ ní gbó àkòrò ẹja ṣáà gbígbẹ ẹ máa fi sí ẹ̀yọ́nú ni baba ńlá ẹ̀yọ́nú ni. bí mélòó ní ká káwọn èèyàn rà mélòó ní kan rà. ti ẹja ṣáwá bó bá ṣe wù ẹ́ sí ni ìbá àjẹ́ ẹyọ kan. so a kò jẹ́ àgbẹ̀rẹ̀ fẹ́ kọjá bó bá wù ẹ́ kó fi jẹ yán. bó wù ẹ́ mú jẹ ká. tó máa jọ kan. Ewúro kí ó ti yé yín mi ìfẹ́ sọ ẹ̀ síta. bàbá ẹ sọ̀rọ̀ ẹ̀jẹ̀ káwọn ẹ̀jẹ̀ àbálẹ̀ ẹ̀. ètò gbogbo yẹn. wọ́n ti gbọ́n bí wọ́n fẹ́ wò ó. ọ̀hún ọ̀kẹ́ tẹ̀ ìyẹn tí mo fẹ́ sọ ẹ̀ mi ìfẹ́ sọ wọ́n máa fi gbowó lọ́wọ́ èèyàn ni ó ti wà á ti fún lówó tán á ti tó ìṣẹ́jú mẹ́wàá kó tó rántí kó gbowó fún èyí ìdàgbùdà nìyẹn àgbẹ̀dẹ̀ fún ọmọdé. Ewúro tí nǹkan bá rìn káàkiri ara èèyàn tí nǹkan bá rìn káàkiri ara èèyàn tẹ lo nǹkan tí nǹkan ò ṣe ẹ máa gbowó ewúro kẹ máa fi iyọ̀ sí kẹ máa mú ẹ bá fẹ́ fi mú bí àárín ọ̀sẹ̀ méjì nǹkan ò ní rìn káàkiri mọ́. tó ti yé sìn ewúro ẹ bá gbó omi ẹ yọ síbi kan ẹ wá fi ewúro yẹn ẹ fi ṣe ìgbín ẹ jẹ omi yẹn lọ́jọ́ kejì ẹ bá ti jí ẹ di omi yẹn síta pé òfu ló mú ẹ̀fọ́ ṣe òfu ló mú ẹ̀fọ́ ṣe tẹ bá gbẹ ẹ mọ̀ pé òfu gbogbo ẹ̀fọ́ tẹ bá lò tẹ mọ̀ pé máa dùn mú omi ẹ̀ dànù ni ọ̀nà pè lófu wà lóòfù ló mú ẹ̀fọ́ ṣe ẹni tó bá gbógun tiẹ̀ bó jẹ́ ọmọ òfù ló máa ṣe o. tó lè wá ń pè lófò. òfò ọwọ́ àtàmákà kò sí bó jẹ́ àjẹ́. wọ́n máa ṣòfò ní. bó bá jẹ́ àjẹ́ káyẹ̀ lè lọ kó bá tiẹ̀ báyìí wàá gbọ́ pé káyẹ̀ ti kó ọjà ẹ̀ àwọn àsunkún oríṣi àjálù ló máa bá. òfò kan máa ṣe rí. bẹ́ẹ̀ ló fà kò ní kù. nǹkan tó máa fi sùn ọjà mi àwọn káyẹ̀ wá kó lé ní àwọn mo ṣe rí nìyẹn àwọn olè bá jà mí wá já ṣọ́ọ̀bù mi. gbogbo fọdún ẹni máa yà. bẹ́ẹ̀ kó má bínú that is why màá wá kìlọ̀ kíní kan wà tó yà máa ṣe sọ fún yín tọ́pọ̀lọpọ̀ ọmọ tí wọ́n bá ìṣẹ́gun ọ̀tá tí ọ̀tá ọwọ́ òfin káyàn nǹkan tó òfin ṣiṣẹ́ máa sọ fún yín lélẹ̀ àtàdúrà tí ọba ṣiṣẹ́ tí ọ̀tá òfin ká ẹ má bínú sẹ́ni kankan o má sọ pé o lọ́ta tó bá jí láàárọ̀ a máa gbàdúrà fún gbogbo ọ̀tá ẹ má ṣàṣìyàn má ṣe aburú tó ti ẹ̀ sìn tí o bá má ṣe pé fáyà má ṣe o wàá bọ́ lọ́wọ́ ọ̀tá ẹ wàá ṣẹ́gun wọn bọ̀ tó bá ń ṣépè kò ní dáhùn. ẹ̀ tó wá ń ṣépè lọ́ta tó náà wá ń ṣe kàńkọ́. kò ní ṣiṣẹ́ kò ní ráàpù rárá ọ̀rẹ́ rẹ̀ máa sọ pé wọ́n ti dìfẹ́ǹsì fún bò ó ti ìkìlọ̀ wà ń bẹ̀ o ò gbẹ́dọ̀ bínú ọmọ ẹnìkejì ẹ̀
bọ́ bá ṣẹ̀ ìṣẹ́jú márùn-ún dáríjì nìyẹn. Bàbá kan wá bá mi aláàjì ó ti kú sí kọ́lọ́run fọ̀run kẹ́ ọ̀rọ̀ yìí ti tó 27 years lábúlé ni wọ́n jọ ń jà ní baálẹ̀ náà ń jà sí gbogbo abúlé ẹ̀ wọ́n fẹ́ kó jẹ baálẹ̀ yẹn wọ́n wá sàn kan síra wọn wọ́n á má làájì àwọn ọmọ aláàjì nǹkan tó fẹ́ sọ fún ẹ ṣé wàá gbọ́ wàá jẹ àkàrà òkú o mo sọ mo ní máa jẹ àkàrà òkú mo wá sọ fún mo ní kó lọ bí tó bá rí pé wọ́n ti ń sòkú tó ń dín àkàrà jọ méje òkú kó lọ gbà àkàrà wá ń bẹ̀ ó wá gbà àkàrà wá mo wá sí sáàmù yẹn torí ó sọ pé ìyá wọn pé kírísítẹ́nì pé bàbá wọn ní mùsùlùmí ó mọ gbogbo wọn yẹn ọba yẹn lọ sí ó wá ka sáàmù yẹn mo ní kó jẹ àkàrà yẹn mo tó bá ti jí láàárọ̀ má bá wọn sáàkùn tó rán wọn jọ ń sáàkùn síra tẹ́lẹ̀ lọ stop ẹ ẹ̀yìn òkú là ń jẹ àkàrà ní kó máa sọ kó rẹ̀ máa gbàdúrà fún gbogbo ọ̀tá tó wà bílẹ̀ káyé wọn máa dá kọ́nà máa là fún wọn eléyìí tó bá sàṣe á gbogbo wọn ṣe kú tán nìyẹn ẹyọ kọ̀ọ̀kan má sàṣe wọn gbogbo pé òun sàṣe wọn ni ò jẹ́ kọ́wọ́ tẹ̀ wọ́n ẹ̀yìn òkú náà jàkàrà bó jẹ́ ìyàwó ẹ bó jẹ́ ọmọ ẹ á lọ ni so iṣẹ́ wà mọ́pọ̀ so ewúro again egbò ẹ̀ ìtọ́ yọ nínú ilẹ̀ ẹni tó bá ní diabetes kò gé wẹ́wẹ́wẹ́ tó bá jẹ́ obìnrin ẹ̀rọ àwọ́ká 7 tó bá jẹ́ ọkùnrin ẹ̀rọ àwọ́ká 9 ìyẹn kọjá lọ egbò ewúro ọmọdé kì í ro àgbàlagbà ló máa ń rò a ní fi sọ̀rọ̀ egbò ewúro tó bá ń ro egbò ewúro ẹ̀yọ́nú ni ṣùgbọ́n kò gbọ́dọ̀ ṣépè tó bá ń rún bí orin tó bá ń ṣépè nǹkan tó bá ń sọ wa máa ṣẹ òun ló jẹ́ pé ẹni tó bá darúgbó ló máa ń rò ní pákó wúro ẹ̀yọ́nú ni tó bá ń rò ṣùgbọ́n bó bá ń ṣépè bó jẹ́ ọmọ ẹ tàbára ẹ kó fara ẹ ṣépè àṣẹ sí ẹ lára kí wọ́n sọ fún yìí kó máa búra kó máa fara ẹ ṣépè kó jẹ́ pé orírọ́ lòun fara ẹ ṣépè rírọ́ ámú wá ní kò gùn pa ọmọ tó máa pa ìdí táwọn fi ń kìlọ̀ fún ọmọdé kó má ro egbò ewúro nìyẹn ìyẹn tó ná. ẹ ṣé bàbá a máa rí bá. Kindly subscribe to our YouTube channel, Ewuro FM Lagos. Bye.